máa lọ sí ìjẹ́kọjá sórí asán mò ń yan fáńdá hello ẹlẹ́gùsí ò gbọ́dọ̀ ní láta ìfúgọ́ tíátà. Àìkú àìtí àìdíbàjẹ́ ọlọ́run láíláí ọlọ́run ò gbà wọn ní òrìṣà fi gbogbo ìgbà bọ ọlọ́run tí ń jẹ mímọ́ ó mu mímọ́ ó ń fi mímọ́ bora bí aṣọ olóńkọ́gun òde ọ̀run ọ̀pá tínrín gbọ́rọ̀ báyìí ni ó kanlẹ̀ ó tún kan ọ̀run lákòókò kan náà elétí gbáròyé afúyẹ́ gẹ́ngẹ́ báyìí ni kò sì ṣeé gbé alábẹ́ ẹnu àṣà sí ọlọ́jà gbọ́ọ̀rọ̀ tó so èmi ọmọ rẹ̀ ó so mí sẹ́yìn báyìí ó wá fún ó ta ń kókó tó ní mọ̀ jábọ́ elétí gbáròyé ò ṣeun o ìbà lọ́wọ́ adániwáyé tí ò gbàgbé èmi tí ò gbàgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà nílé lóko àti lẹ́yìn òde àtúntìdé bá a ṣe ń dé o àwa alákòókò máa bẹ láṣẹ adẹ́dà àtẹ̀yìn àtèmi àní pẹ̀déhùn nítorí pé gbogbo ohun tí adẹ́dà bá kú ti fò tẹ́ rẹ̀ lù báyìí gbé mu ni yóò rọra jókòó síbi tí Ọlọ́run bá fẹ́ kó jókòó sí i tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ohun èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Adébùkọ́lá Ajítìrù òun lèmi ń jẹ́ tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ David ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló làṣà lẹ́ẹ̀kan sí i àtúntìdé bá a ṣe ń dé o mo ní kí gbogbo yín ni mo ti wí fún yín lọ́sẹ̀ tó kọjá mo ní irun tí mo ṣí tí mo fi ṣakọ díẹ̀ yẹn tó bá ti dọ̀sẹ̀ báyìí n ó tún wá ṣe gèlè mi kẹ́ bá lè rí dáadáa pé agbáṣàga pàtàkì ni mí kódà mo sì ti ń bàlejò wa dọ̀wẹ́kẹ̀ mo ní ẹ̀yin lẹ́yìn lórí ètò Yorùbá ló làṣà ẹ ṣàlàyé fáwọn olólùfẹ́ yín o bí gbogbo ẹ̀ ṣe jẹ́ tó lórí ètò Yorùbá ló làṣà gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ti mọ̀ wípé tó abala méjì gbòógì la ní lórí ètò Yorùbá ló làṣà abala àkọ́kọ́ òun là ń pè ní abala ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ṣùgbọ́n nítorí ìfẹ́ tiyín àti tèmi a tún ti fi nǹkan kan kún a tún ti yọ kúrú mo kúkú wí fún mo ní gbogbo ọmọ tó bá lọ ilé ẹ̀kọ́ ló lólùkọ́ olùkọ́ ló sì mọ́ ń tọ́ sọ́nà tí ò fi ní ṣìṣe tí ò fi mọ́ gbé bó ṣe yẹ kó gbé abala àkọ́kọ́ a ti fún ní orúkọ ọ̀tún báyìí ó ní a pè ní abala orírun wa abala orírun wa yìí láti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn àlejò agbáṣàgà tá a bá gbé wálé agodo ibi ilẹ̀ yìí èèyàn wa nílé sì ti ní àǹfààní láti pè wá kẹ́ bá wa dá sóhun tá a bá ń jíròrò ní lórí abala ẹlẹ́ẹ̀kejì ó ní abala kíkanjú níbi tẹ́ ti láǹfààní láti pè wá kẹ́ mú ìbéèrè tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá kẹ́ sì tẹ́ bá ti gbà báyìí kojú káwá fún yín lẹ́bùn yín lọ ó sì tún nìkan tá à ń sọ bẹ̀ lé lórí bó bá ti jiná á kúkú jẹ ẹ mú ọgbọ́ nítorí pé ọbẹ̀ tí magí iyọ̀ irú àti gbogbo ẹ̀ bá ti wà ń bẹ̀ ó di dandan kó kúkú dùn láṣẹ adẹ́dà tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ilé agodo Glo FM ibẹ̀ lọ́lọ́run fi wá dé sí báyìí ní Manchester ní United Kingdom mo ní ìgbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ìṣe mi èmi á máa wí pé gbogbo téèyàn bá nífẹ̀ẹ́ sí ó di dandan kéèyàn fi àmì ìfẹ́ hàn sí ohun bẹ́ẹ̀ ẹ̀yin tí a bá ti fàmì ìfẹ́ hàn wá ẹ lọ sórí Facebook page glowfm.com ẹ lọ gbọ́wọ́lé kẹ́kọ̀ọ́ rọra fún tẹ́yìn ìlú mi lágbára dẹ́dà ohun tó dáa àti ohun tó jọ mọ́fẹ́ nú ayé mi àti yín kò ní dìpẹ̀tà ẹ ṣeun o gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà tó lẹ́ni jẹ́ ẹni abẹ lọ́wọ́ gbogbo ohun tí adẹ́dà bá ti lọ́wọ́ sí báyìí adùn ṣe ni àwọn àgbàlagbà ń pe irú bẹ́ẹ̀ ṣe ẹni lábẹ́ bó tilẹ̀ wù kó rí kò yẹ kálejò wa ó sí ilé agodo ṣùgbọ́n nítorí ìfẹ́ àṣà àti ṣe Yorùbá tí wọ́n ní àti ìfẹ́ tẹ́yin náà ní sí ètò yìí wọ́n ní mo gbọ́dọ̀ délé agodo bóyá ìdíyẹn wọn wá kékeré mi náà ń bẹ èmi ò mọ̀ o ṣùgbọ́n lábẹ́ bó tilẹ̀ wù kó rí adúpẹ́ ayọ̀ náà ló já sí ayọ̀ abara tíntín ẹ̀yin tẹ́ bá mọ̀ ní tẹ́sí mọ̀ ìtumọ̀ àwọn kìíní wọn ẹ̀ tí mọ̀ tó pọ̀ mọ́ra wọn kẹ́ bá lè dá pọ̀ mọ́ra wọn pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run amúlùdùn pàtàkì òun ló ń bẹ pẹ̀lú mi nílé agodo lónìí ojú ni wọ́n wọ̀n iṣẹ́ àìmọ̀ fún olóko ìgbà ojúmọ́ òun ni wọ́n gbogbo ibi tí wọ́n bá dé báyìí gbogbo àwọn ènìyàn mọ̀ wọ́n Sàràkí ìlú ni wọ́n tún jẹ́ tí wọ́n bá pèèyàn ní olóhùn iyọ̀ ìyẹn túmọ̀ sí pé àtẹ ò lè débi kíbi tí wọ́n bá
bá dé nítorí ẹ̀bùn tí adẹ́dà gbé fún wọn èmi á sì máa wí màá ní kò ṣeé rà ohun tí adẹ́dà bá ti fi sínú oníkálukú ó ń bẹ́ẹ̀ ni ìtọ́lọ́run sì ń retí ni wípé kẹ́mi àtẹ̀yìn ó wá bá ṣe ṣe tí Ọlọ́run gbìn síbẹ̀ ká jí dìde kó bẹ̀rẹ̀ sí ní di ọ̀pọ̀lọpọ̀ kó di jaburata kó di táwọn èèyàn kó jẹ tí wọ́n ń gbé mì àlejò mi tó ń bẹ ní agodo wa lónìí kò síbi tí ẹ bá ti gbóhùn wọn tẹ́ ẹ̀ ti mọ̀ pé tó ọwọ́ adẹ́dà gbàgàdà báyìí ni ló ti ń bẹ lára wọn èmi gan mọ́ rí wọn èmi á mọ̀ pé wọ́n lórúkọ tèmi ṣùgbọ́n mi ò mọ̀ bóyá mo láǹfààní láti pè wọ́n lórúkọ tèmi onílé agodo lónìí tó àlejò mi pàtàkì ẹ gbóhùn síta ẹ kí àwọn èèyàn wa nílé nítorí pé mo ò fẹ́ dárúkọ yín mo fẹ́ kí wọ́n ṣe ẹnu onípọ̀n báyìí láti gbọ́pọ̀n ẹ dárúkọ yín fún wọn. Yorùbá láṣà ẹgbẹ́ lárugẹ. Wow. Yorùbá láṣà ẹgbẹ́ lárugẹ. Yorùbá ló láṣà aláṣọ ire. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ. Yorùbá ló láṣà aláṣọ ire. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ. Yorùbá ló ní ká dọ̀bálẹ̀ ká kí bàbá òní. Yorùbá ló ní ká máa kúnlẹ̀ ká kí yèyé òní. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ o. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ. Yorùbá gangan mà ló lórí ayé. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ. Aláwa gangan lọmọ lórí ayé. Yorùbá ló láṣà ẹgbẹ́ lárugẹ. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ wo ọwọ́ mi ló ń ró fún àlejò mi pàtàkì Òkìtì King àmúrò bí àwọn eléyìí Yorùbá ló láṣà wọn sùn ṣe léyìn torí mi ò tẹ̀sí tí ìgbélé tẹ́lẹ̀ orí tèmi kan ṣe ló ń wú bí gàrí báyìí àwọn ará tí òkú dọ́là wà fún wálé agodo káàtì iná dọ́là ọ̀hún ká ná kí gbogbo owó mọ̀ pé tó Òkìtì King ọ̀gbẹ́ni Òkìkí Rótìbá àwọn ni wọ́n ń bẹ́lẹ̀ agodo pẹ̀lú mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Yorùbá ló láṣà inú mi dùn kódà orí mi tiẹ̀ ti wú bí gàrí Ìjẹ̀bú ni báyìí wọ́n ń dìde ní gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n àtẹ̀mí àti yín Yorùbá ló láṣà wọ́n ti fi òǹtẹ̀ ohun wọn tẹ̀ ẹ́ tó bàbá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà ẹ ti fohùn yín kí àwọn èmi náà dárúkọ yín àmọ́ mo fẹ́ kán gbórúkọ lẹ́nu nítorí orúkọ tó lágbára ni ó sanra ó kún dẹ́múdẹ́mú délẹ̀ ni ẹ dárúkọ fún àwọn èèyàn wa nílé. Orúkọ tèmi Òkìkíọlá Rótìbá Ìmẹ̀sí Èkìtì nílé bàbá tó bí mi lọ́mọ. ẹ̀yin ará Èkìtì ẹ̀yin ará Mẹ̀sí mo mọ̀ pé gbogbo yín lẹ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò tí wàá tó báyìí tẹ́mi ó ṣèṣe mi lórí ètò Yorùbá ló láṣà ẹ kúkú ti mọ̀ pé gbogbo àlejò tó bá wá sórí ètò Yorùbá ló láṣà èmi á máa bi wọ́n pé tí wọ́n bá ti dárúkọ ìlú wọn kí wọ́n dákun dábọ̀ kán fohùn mẹ́ta gbòógì kí wọ́n fi júwe ìlú wọn bàbá sì ti fohùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n bá ti fi júwe ìlú wọn ohun yìí ni á mú lẹ́yọ kọ̀ọ̀kan á fi gbé ọ̀rọ̀ ìlú wọn yẹ̀wò nítorí pé kò sí ìlú tó ń bẹ nílẹ̀ Yorùbá tí ò ní àwọn ohun ìdánimọ̀ wọn yálà oríkì ni o àbírú oúnjẹ tẹ́ ẹ fẹ́ràn àbírú orin tẹ́ ẹ mọ́ gbọ́ àbírú aṣọ tẹ́ ẹ mọ́ wọ̀ tó bá jẹ́ ẹ̀tọ́ tírí náà ni ẹ ṣàlàyé káwọn èèyàn owó gbọ́lé ohun mẹ́ta gbòógì ẹ fi júwe Ìmẹ̀sí Èkìtì. Èkìtì ni wá sọ àwa la ní. ẹ ti sọ sóò ẹ sanwó lórí ètò Yorùbá ló láṣà torí àwọn èmi ò gbọ́dọ̀ tẹ bá ti rọ èbó báyìí fúnra yín náà lẹ́sànwó owó ńlá lẹ́sìn tán tẹ bá ti lè rọ èbó pẹ́rẹ́ báyìí lórí ètò yìí tó. Àwa Èkìtì ló níyàn. Iyán funfun nẹ́nẹ́. Àwa la ní. Iyán náà dàbà àkọ́kọ́ nù. Mo ń gbọ́ yín o ọ̀gá mi. Àwa náà la tún ní kòkó. Kòkó olówó kòkó ni yín. Ẹ mọ́ ṣòwò kòkó dáadáa. Àwọn olówó pọ̀ ń bẹ dáadáa. Àbí? Ẹ̀yin náà ti rọ́jú ẹ̀ wálé abúlé wa lóbi. Èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ó di méjì ó kù ẹyọ kan.
àwọn èèyàn dúró àwọn ará Mẹ̀sí ẹ má pè mí sí èmi ẹ ṣe ará Mẹ̀sí Èkìtì bó lè mi ṣe wá fẹ́ èmi lè ní jẹ́ o ẹ dákun dábọ̀ àlejò Agbáṣàgà mi àwọn ni wọ́n ń yọ ọwọ́ wọ́n pè mí atọ́kùn sí láti júwe Mẹ̀sí Èkìtì lé èmi ẹ ṣọmọ Mẹ̀sí Èkìtì rí àwọn èèyàn mọ̀ lù mí kódà aṣọ tí mo wọ̀ lónìí ó ṣe àmì ìdánimọ̀ fún lù mí torí àìpẹ́ láì ìdá yìí bí oṣù bíi díẹ̀ sẹ́yìn òun ni a ṣe tó ẹdùnwé ara ní ìwé ti sọ méjì òkè ẹyọkan ẹ ṣàfẹ́mi lẹ́yọkan ẹyọkan ṣoṣo náà ló kù bédè yín lẹ fẹ́ sọ ni bóríkì yín lẹ fẹ́ sọ ni ẹ kíra yín èmi mọ̀ pé ó ń bẹ́ẹ̀ ẹ bá jọ ṣiṣẹ́ èmi àti mọ rí yín gbòòrò tẹ́ ẹ bá tú gbogbo ẹ̀ lẹ̀ ẹ kíra yín ẹ lè fóníkì kíra yín ó ti ràn yín lọ́wọ́ báyìí o. Kódà àwọn olólùfẹ́ Yorùbá náà ṣàwò wá lé tó àgbọ̀ yìí o wọ́n gbọ́ wọn fi ti ara wọn gbọ́ báyìí. Ìkẹta yẹn mo fẹ́ wo. Ẹ fẹ́ wo ètò gbilẹ̀ dáadáa tó jókòó tó pé dáadáa. Ẹ ń rò lọ́wọ́ wọ́n ń gbé bọ̀ wọ́n ti ń gbé bọ̀ báyìí yóò tó dé ẹ ti sọ iyán funfun nẹ́nẹ́ ẹni òwò kòkó òun ló gbilẹ̀ ní Mẹ̀sí ilé pé àwọn bàbá ńlá yín òwò kòkó ni wọ́n máa ń ṣe wọ́n sì fi là wọ́n fi lówó lọ́wọ́ ìdí tá a ṣe ń sọ ilé yìí ni pé a rí i wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá pàápàá jùlọ àwa tá à ń bẹ lẹ́yìn odi ẹlòmíràn ò tiẹ̀ mọ̀ lúbi tó ti wá dọ̀rẹ́ bá bí wọ́n àmọ́ tá a bá bí yín nílùú yín tá a sì ní kẹ́ fún ìdánimọ̀ bíi mẹ́ta júwe ìlú yín a nígbàgbọ́ pé yóò fún àwọn èèyàn láǹfààní láti mọ̀ sí nípa lóhùn torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti ẹ̀jọ́ mọ̀ Mẹ̀sí gan báyìí tí wọ́n mọ̀ pé yán funfun lẹ́lẹ́ ló ń jẹ yín bẹ̀ ṣé ẹ rí bẹ́ẹ̀ ti ràn wọ́n lọ́wọ́ báyìí ẹ ti nà ń bẹ̀ fún wọn pé tó iyán ló ń jẹ wá o ẹ tí ò sì mọ̀ náà ti mọ̀ pé kòkó èyí lè ní jẹ́ o. Òro ẹ fẹ́ràn òro gan ẹ lè jẹ lójú àlá ẹ fẹ́ràn ẹ gidi gan kódà ọ̀gbẹ́ni Òkìkíọlá wọ́n ti èmi ti jáwọ́ lọ́wọ́ àwọn ni wọ́n ń pa mí lẹ́rìn o èmi ti túwọ́ mo tiẹ̀ ti túwọ́ pátápátá báyìí wọ́n ní òro oúnjẹ àwọn ọmọ Mẹ̀sí wọ́n ní òru oúnjẹ yín ni ṣé àwa lè sọ pé àjòrò oṣù lẹ́yìn náà ni ó fẹ́ pẹ́ra wọn ẹ̀yìn àti Ìbàdàn wà mí tìkàtìkà ni ó ti dáa bẹ́ẹ̀ tó gbogbo èèyàn olólùfẹ́ Yorùbá ní láṣà ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àlejò Agbáṣàgà mi pàtàkì àdúrà mi ni wípé Ọlọ́run ó túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè iṣẹ́ tí Adẹ́dàá ti fi lé yín lọ́wọ́ ó ti fi ṣàmì ìdánimọ̀ fún yín ṣùgbọ́n gbogbo ibi tíṣẹ́ yìí àdúrà wa ni pé kó gbé yín dé gbogbo ibi tí Adẹ́dàá ti ṣe májẹ̀mú pé yóò gbé yín dé èmi á máa gbóṣùbà fún yín o nítorí pé ẹnikẹ́ni tẹ́ẹ̀bùn àti àmì Ọlọ́run bá wà lórí rẹ̀ bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ rí yàtọ̀ nínú ohun tó ń ṣe ìyàtọ̀ ọ̀hún náà sì lèmi náà ẹ wò ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ṣe tó ká mọ̀ wá fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ àkórí ọ̀rọ̀ tá a ṣe gbé yín wá iṣẹ́ ọwọ́ òun là ń jíròrò lé lórí lóṣù lórí ètò Yorùbá ló láṣà àwọn iṣẹ́ ọwọ́ ṣẹ̀ǹbáyé àwọn là ń gbéyẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan iṣẹ́ ọdẹ àti láwọn àlejò tí wọ́n wá tí wọ́n bá a sọ̀rọ̀ iṣẹ́ oníṣègùn iṣẹ́ àwọn ahùnlẹ̀kẹ̀ àwọn la ní lọ́sẹ̀ tó kọjá àmẹ́yìn gẹ́gẹ́ bí akọrin kọrin oníṣẹ́ orin a sì mọ̀ pé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé ni iṣẹ́ orin kíkọ nínú àṣà àti ìṣe Yorùbá kó tó di gbogbo ó fò sókè ó kúnlẹ̀ ó yí sẹ́gbẹ̀ẹ́ àwọn èyí tá à ń jó káàkiri ní ìsìn àwọn kan tí àwọn adágbé bá fẹ́ jó ṣòkòtò yín ò gbọ́dọ̀ dúró síkùn yín ó gbọ́dọ̀ wálẹ̀ ni bí kẹ́ gbé ṣòkòtò sóró kúnlẹ̀ fi lè jórú àwọn jóun kó tó ti pé gbogbo àwọn ẹ̀yìn ò dé àlejò mi ó ti ní báwọn bàbá ńlá wa ṣe ń ṣe títí wọn èmi wá fẹ́ mo mọ̀ pé olórin ìgbàlódé olórin ìgbà wáṣẹ̀ náà ni nítorí mo ti pàdé yín dáadáa lóde èmi sì mọ̀ pé ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń dà wọ́n mọ́ra wọn tí kan ò fi jù kan ilé ọlọ́fà ni wọ́n ti wọ́n wí bá wọn
tó ìbéèrè tèmi ni pé iṣẹ́ akọrin nínú àṣà àti ìṣe Yorùbá kí ni ẹ̀kọ́ tí ẹ júwe ẹ̀ bó jẹ́ gbólóhùn kan àbí méjì ẹ fi júwe iṣẹ́ ìfáwọn èèyàn pé tó iṣẹ́ ọwọ́ yìí ò torí mi mọ̀ pé nígbà náà náà ó jẹ́ méjì mẹ́ta ni wọ́n àwọn kan ń bẹ tó jẹ́ pé àpàlà wọ́n ti mọ̀ wọ́n mọ̀ àwọn kan ń bẹ tó jẹ́ pé bí kan jó bàtà kan kọrin tó jọ àwọn kan wà tó jẹ́ pé akéwì gbogbo kíní ó jẹnu orin nínú àṣà àti ìṣe Yorùbá ẹ̀yin ẹ kó pọ̀ lọ́rọ̀ kan torí mi ò kọrin o ẹ̀yin lẹ ń kọrin ẹ kó pọ̀ káwọn èèyàn o ẹ má tún pè mí pé atọ́kùn torí mi ò lè dáhùn yín o tó. Sábà ní ká máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ máa kàn. Orin jẹ́ nǹkan tó lágbára gan-an ní Yorùbá. Orin wà náà kan tá fi ń dá ìlú sí ìlú mọ́lẹ̀ Yorùbá. Tá bá ń sọ̀rọ̀ oríkì, ó máa ń mú orin dání nígbà míì. Ẹ kọ lórin, ẹ kọ oríkì lórin. So ó jẹ́ nǹkan tó fi ń bí àmì ìdánimọ̀ nílẹ̀ Yorùbá. So orin yẹn náà kẹ̀dẹ̀rẹ́. Táwa fẹ́ ṣe sí ìlú ìlú ni báyìí. So because yìí irú owó wo la fẹ́ ná fún tí ó fi jókòó jẹ́ so àti because irú owó wo la fẹ́ ná fún lónìí. Ó wà lágbára. Yóò lágbára lónìí o. So à ń gbọ́ yín o. Bí mo ṣe ń sọ̀rọ̀ ó jẹ́ nǹkan tó a fi ń. Àmì ìdánimọ̀. A dẹ̀ ní tabatọ́ ní ká tó wọ nílàkejì. A ní jòjò. A ní àpàlà. A ní inú ẹ̀ náà làwọn tó ń sùn jálá. Inú ẹ̀ náà làwọn tó ń kéwì. Kéwì wà gbogbo ẹ̀ abẹ́ àbúradà orin kíkọ agbègbè ni wọ́n dúró sí. Ẹ̀sùn tó ní tí ò bá yé ni èèyàn mọ́ béèrè ẹni bá sì béèrè ọ̀nà kò lè sọnù. tó ìbéèrè àkọ́kọ́ nù ṣàwárí tèmi fẹ́ béèrè nísìn àwọn àǹfààní wo ló wá ń bẹ lára aṣọ orin yìí nínú àṣà àti ìṣe Yorùbá kí ni àwọn ìwúlò rẹ̀ ṣé béèyàn bá fẹ́ ṣayẹyẹ nísìn béèyàn ò bá polórin ṣé yóò yọ ọ́ lẹ̀ kí náà ní àwọn orin kí ni àwọn iṣẹ́ rẹ̀ nínú àgọ́ ara ni o nínú ìpéjọpọ̀ ni o àwọn àǹfààní ìwé kan náà bẹ́ẹ̀ bó jẹ́ méjì àbí mẹ́ta àti pé ètò ẹ̀jẹ̀ ń ṣe ojú òpó ti wà ń ṣí sílẹ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 01612058995 ẹ̀jẹ̀ tún lè sọ ní Yorùbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 1 òdo 1 ẹ̀fà 1 èjì òdo 5 ẹ̀jọ 9 9 àti 5 ẹ sì tún lè pè sí ti alágbèéká yìí tó jẹ́ 07914068090 ẹ ṣeun tó àlejò mi ẹ mọ bá wa bàbọ̀. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan agbára tó wà nínú ó pọ̀ díẹ̀. kì í ṣe kéré mí. Iṣẹ́ tó rin ṣe kì í ṣe kékeré pàápàá yàtọ̀ sí ti ilẹ̀ Yorùbá káàkiri àgbáńláyé iṣẹ́ tó rin ṣe pọ̀ akọ́ǹpọ̀sùn rẹ̀ mí ṣe ló máa dàbẹ́ ni pé èèyàn kan lẹ́gbẹ́ kalẹ̀ tẹ́ bá kọ orin compose tẹ́ bá kọ èyí lè rí jẹ́. ó máa dàbẹ́ ni pé ẹni yẹn because ajẹ́ àwọn orin tó touch èèyàn. àwọn orin tó ń sọ̀kò lù wọ́n tí ń bá wọn wí. bí àwọn bàbá wa ṣe ń kọ́ gbà yẹn. ẹ pé tí èèyàn bá rí ìyá àbí bàbá ń tòsí àwọn orin kan wà tó jẹ́ pé téèyàn bá kó wá ṣáájú téèyàn bá clear. tó bá fi bọ̀ tó fi sí i bójá kásẹ̀tì ni o tó ń gbọ́. kì í jẹ́ kéèyàn ṣe wà wò. àwọn orin kan wà tábà ní ká máa rántí sìn bí rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe àwọn orin àtijọ́. iṣẹ́ lóògùn ṣẹ́ tó ṣẹ́yìn náà ti wá rí nǹkan tí mò ń sọ báyìí ó ní gan ó ń ṣiṣẹ́ bí oògùn fún yàn ìwòsàn ìlera fára tó jẹ́ pé bẹ́ẹ̀ ọba gbọ́ bá ara yó bí irú ìtẹ́ kọ́kọ́ jù lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe wọlé o
orí tèmi gan ṣe ló ń dìde. Ó kàn wá dùn mí pé ààrí bí ẹ tiẹ̀ ṣe wá fún wa láǹfààní. Wọ́n ní ká yínà ohùn wa sókè, wọn ò gbọ́ wa dáadáa. Ààrí bẹ́ẹ̀ ṣe fún wa ní àǹfààní láti máa gbọ́ àwọn orin. Gẹ́gẹ́ bí àlejò mi ṣe sọ, wọ́n ní ó ń ṣiṣẹ́ ìyá. Àlejò mi ni wọ́n ní àwọn ògbóhùn wọn dáadáa. Ṣé ẹ sọ̀rọ̀ káwọn èèyàn wo ń gbóhùn wa tó? Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí ìṣe wa, àlejò mi sọ ohun tí wọ́n yànnàná nísìnyí ni wípé orin ó ń ṣiṣẹ́ ìwòsàn fún àgọ́ ara. Wọ́n ní àwọn orin kan tiẹ̀ ń bẹ tó jẹ́ pé bá a bá ń gbọ́ wọn létí rárá yóò máa ṣe àǹfààní fún àgọ́ ara wa ni o. Ó lè bá rònú wí, wọn lèèyàn wá ń ronú, lèèyàn ń sorí kọ́ ní gbogbo ẹ̀ wá ń ṣe àwọn pàrònú rẹ̀. Kódà ẹ wò Ọlọ́run ó túbọ̀ mọ kẹ́yìn. Iṣẹ́ tẹ wá ń ṣe, ẹ̀yin náà ti di dókítà nù. Torí sẹ́yìn àbí bó ni ẹ̀yin èèyàn mi nílé àlejò mi rẹ̀rìn. Iṣẹ́ dókítà nù. Ìgbà tó bá jẹ́ pé àwọn tẹ̀ ń gbé jáde ó ń to àgọ́ ara, ó ń tọ́ni sọ́nà, ó ń mú rònú lọ. Àwọn dókítà gan máa wí fún yàn pé ohunkóhun tí ó bá ti mú rònú kó o ní kéèyàn mọ̀ ṣe. Èmi náà fẹ́ràn orin mo ní kọrin, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá fún àǹfààní tó fún irú èèyàn jàǹkàn báyìí. Tó ìbéèrè tó tún wá kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ àlejò pàtàkì, ó ní ìbéèrè tí mo fọgbọ́n sọ lẹ́ẹ̀kan. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórin, àwọn ọgbọ́n wo lẹ̀ ń dá tẹ́ fi ń mú àwọn orin ìgbà wáṣẹ̀, àwọn orin ìgbà ayé àwọn baba ńlá o, tẹ́ fi ń lù pọ̀ mọ́ ti òde òní tí gbogbo ẹ̀ fi ń gúnrégé tí kan ò jù kan lọ? Torí lóde òní téèyàn bá lo àwọn òde míì, àwọn orin téèyàn mọ̀ gbọ́ lórí àga gan bíi pé bóyá kí ṣòkòtò bọ́ lẹ́sẹ̀ yàn kó wọ́ bọ́lẹ̀ ni. Àmẹ́yìn gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ẹ̀ ṣe, ọgbọ́n wo lẹ̀ ń dá tó fi jẹ́ wípé ẹ̀ ń ṣe níṣe pé iṣẹ́ mi yìí ó sì gbọ́dọ̀ máa gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ó sì tún mo gbọ́dọ̀ máa kọ orin tó nítumọ̀ tó jọ máṣà àti ṣe Yorùbá, tó sì tún jẹ́ pé lọ́wọ́ kan náà wọ́n tún máa kó àwọn ọ̀dọ́ tí òde èwò yìí tí gbogbo ó fi darapọ̀ mọ́ra wọn tí ó sì gúnrégé tí ó dòdìdì. Ẹ dákun ẹ nà ń bẹ̀. Ọ̀rọ̀ tẹ̀sán yìí a ní òǹkọrin a dẹ̀ ní òǹmọ̀. Yàtọ̀ ń bẹ láàrin òǹkọrin àti òǹmọ̀ orin. Kódà ẹ ṣàlàyé ẹ̀ fún ẹ dákun. Màá sọ ilé bí èbó. Wọ́n máa ń pe àwọn kan ní entertainer. Àwọn amúlùúdùn. Àwọn amúlùúdùn. Nǹkan tí mo lè fi àwọn nǹkan orin wé nìyẹn. Fún àwọn ọmọ orin. Wọ́n jókòó, wọ́n ṣe àṣàrò lórí nǹkan tí wọ́n. Báyìí ló ṣe gbọ́dọ̀ rí. Ìyẹn làwọn tó jẹ́ àwọn bàbá wa ṣe ń gbà yẹn. Àwọn orin ìgbà náà tí a sì tún ń lò mí inú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn là ń pè ní evergreen. Títí láíláí kò lè tí kò lè ṣá. Ẹ lè gbọ́ ìlù àlòkúdórógbó àbí àlòkájúdé. Ó ń bọ̀ yàgò lọ́nà. Tó bá fẹ́ fún wọn lówó, tó bá fẹ́ ná wọn lówó kọ́ máa ná wọn lówó. Èèyàn sọ pé kọ́ máa ná wọn lówó. Ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ ó pọ̀ bí mo ṣe sọ pé mo ní sábàáníkà máa tú iṣu désàlẹ̀ kòkó. àkókò ètò. Àló òun pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ káàsán o, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Láti ìlú Island. Ẹ dákun ẹ dárúkọ yín fún wa ká bàa lè mọ̀ ká rí ìdánilójú. Ọmọọba Ebenezer di Marshal. Ẹ̀gbọ́n gbogbo wa dáadáa nìyí. Kódà òkìkí gan wọ́n ti ṣojú wọn régé pé ohun bàbá wa làwọn gbọ́ yìí. Káyọ̀sí bàbá wa. Wọ́n ń kí yín o. Ẹ ra sá. Yes sir. Àmín.
ṣe gan ni sá. A dúpẹ́ fọ́lọ́run sá. Yes sir. ká gbé ohùn wọn sókè díẹ̀, ọ̀gá mi ti gbé ohùn wọn sókè, àwọn náà ti gbọ́, wọ́n sì tún ti ń gbé sókè sí kẹ́ ẹ bá lè gbádùn wa dáadáa. Ẹ ṣeun ọmọọba, ẹ pẹ́ fún wa láṣẹ Adẹ́dà, á máa rí yín bá o. Ẹ ṣeun o, adúpẹ́. tó àdúrà ni wọ́n ṣe fún yín, ìgbóríyìn ńlá sì ni wọ́n tún gbé fún yín pẹ̀lú, wọ́n ní gbogbo ìgbà làwọn máa gbádùn yín. Ẹ ṣe gan, a dúpẹ́ lọ́wọ́ yín. Èmi gan ti tẹ́wọ́ àdúrà, àmín àmín, èmi gan ti tẹ́wọ́ àdúrà tó ní kéèyàn bọ́ aláyọ̀ kéèyàn bá láyọ̀ yọ̀ ni o. Bó ṣe rí nu mo tẹ́wọ́ àdúrà, èmi náà kó mọ́ra. tó ọmọọba Rìmáṣà, ẹ ṣeun o, àdúrà yín ti fọ́n ká sílé agodo báyìí, gbogbo àwa tá a wà ń bẹ̀ láti ṣàmì àdúrà, ẹ pẹ́ fún wa láṣẹ Adẹ́dà. tó ẹ̀yin àlejò mi, ẹ ti sọ, kódà èyí tèmi ò tiẹ̀ mọ̀ tẹ́ ẹ ti ẹ̀ṣẹ̀ sọ ní ìlú pé ìyàtọ̀ wà láàrin ẹni tó ń kọ orin ẹni tí ń mọ orin àtòmọrin, ẹ sì wá ti là á délẹ̀. Òun ló fi jẹ́ pé ẹlòmíì gan bọ́ bá fẹ́ ṣayẹyẹ, wọ́n dìídì sọ ni pé irú orin báyìí mo fẹ́ o, n ò fẹ́ tàkasúfèé níbi ayẹyẹ mi o, n ò fẹ́ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o, kò sí wọn bẹ, ẹ̀yin náà ti pàdé wọn dáadáa. tó ẹ ti pàdé wọn dáadáa, ó dáa bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 0161 205 8995 0161 205 8995. tó bá jẹ́ pé ẹ fẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí ni, àbí ẹ fẹ́ bomi ọgbọ́n, ẹ fẹ́ bù mu fún wa káwa náà mú lára ẹ̀, àbí ẹ fẹ́ kí àlejò wa, àbí ẹ sì fẹ́ gbóríyìn fún wọn, ẹ dákun dábọ̀ ẹ pè wá, inú wo dùn fún yín láti ẹ̀ ti bá wa dá sí abala yìí. tó àlejò mi, ká tó wá, a ti fẹ́ mọ àárí ọjọ́ mùsùlùkùn, ó ti fẹ́ mọ súré, ṣùgbọ́n gbogbo àwọn ìbéèrè táwọn èèyàn ti fi ránṣẹ́ èmi fẹ́ bi yín kó tó di pé a kúrò ní orí gbogbo nǹkan tá à ń sọ. Wọ́n ní ǹjẹ́ ó ṣeé ṣe fún ènìyàn láti máa kọrin tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá kó sì tún máa kọrin ní èdè mìíràn? ṣé rí ìbéèrè yìí ó ta bèbè náà, torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń béèrè lọ́wọ́ mi pé tó ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ètò ní èdè abínibí èdè Yorùbá, ṣó ṣeé ṣe fún yín kẹ́ tún sọ èdè míì kó sì dán mọ́rán lẹ́nu yín? Ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ tèmi ń dùn nínú bẹ́ẹ̀ ṣe jẹ́ òǹkọrin Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ mú ní òkìkí kìí, ṣé ẹ tún máa ń kọrin lédè mìíràn náà bí èbó kí n nà bẹ́ẹ̀, ṣé ẹ mọ́ nǹkan tún kan ò sì bára wọn wí? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lu ìgbẹ́ bá wí fẹ́lòmíì pé ẹ jẹ́ kọ́mọ yín náà gbọ́ Yorùbá kó mọ sọ Yorùbá, àwọn míì ní ó lè dọpọlọ wọn rú, wọ́n máa ń dèdè méjì pọ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí olórin, ẹ dákun, ṣó ṣeé ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́ ní èdè abínibí ṣé ẹ tún kọ́ náà lédè èbó, torí àwọn tó bá fẹ́ ṣayẹyẹ èdè èbó kí wọ́n bá lè mọ̀ pé tó bí ọ̀pẹ́ rẹ̀ ni o, bẹ́ẹ̀ bá gba gbóhùnsáfẹ́fẹ́ mú ẹ̀ tún mọ̀ tú dálẹ̀ léèbó. Ó ṣe ṣe dáadáa, ṣùgbọ́n a gbọ́dọ̀ àṣà ti wá, òun àṣà wa. Àló ò pé wá, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ó ti rebété o, àwọn èèyàn àti ẹ̀mọ́ ní màá ló rebété, ó já ó rebété látàpá abẹ́rù. Ẹ dákun dábọ̀, ẹ tún lè tún wa pè lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0161 205 8995 0161 205 8995 tàbí kẹ́ ẹ pè tó. Àló ò pé wá, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni. Ẹ dákun, ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wa, ẹ̀yin sílẹ̀ díẹ̀ ká bàa lè gbọ́ra wa lágbọ́yé bàbá mi. Ẹ ṣeun. Ó ti re o. Àló, ó ti rebété, ojú òpó wa ó sì wà ń ṣíṣí sílẹ̀. Èmi nígbàgbọ́ pé bàbá wo pè wá padà torí wọ́n ti pè wá wọlé, àmọ́ ohun tí wọ́n fi ń gbọ́ wa lọ sókè á tún tún ara wa gbọ́ níbẹ̀. Ẹ dákun dábọ̀, ẹ pè wá padà, ẹ ṣeun, ẹ pẹ́ fún wa láṣẹ Adẹ́dà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni
0161 205 8995 tàbí kẹ́ ẹ pè sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90. tó èmi lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló. àló bàbá wa orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. ọmọọba náà ló pè padà. ọmọọba à ń gbọ́ yín o. ẹ ti ń gbóhùn àlejò wa dáadáa. ẹ ṣeun bàbá mi ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè. ọ̀gá mi bẹ́ńlẹ̀ agodo ń bì ọwọ́ àwọn méjèèjì ó yín lọ wájú ó yín lọ òkè ni. àwọn dúpẹ́ àlejò mi òkìkíkì wọn láwọn ní béèrè fún yín. ọmọ olúgbó gbọgbọ lẹjẹ. àmì pípa ò lẹ ti bẹ̀rẹ̀ ìṣeré tó láwọn èèyàn kan fi mílíọ̀nù pé àwọn òfurufú ní àwọn tí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lánàá ní ọdún mẹ́ta sẹ́yìn nìkan. ó dáa bẹ́ẹ̀ bàbá mi ó dáa. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Ìmẹ̀sí Èkìtì nílé bàbá tó bí mi lọ́mọ. àwa náà dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ilẹ̀ tàṣídé àti pé a bá ń lé ni. inú ẹ̀jẹ̀ ló wà ẹ bá ń lé ni. tó. ẹ̀kọ́ lọ́dọ̀ èèyàn ni àbí. ẹ fi gbogbo ẹnu sọ lórí wọn ń béèrè ọmọ bá fẹ́ mọ̀ wọ́n láwọn èèyàn ń béèrè lọ́wọ́ àwọn ẹ sì lẹ́ bá ń lé ni ìyẹn ò túmọ̀ sí pé ń bẹ nínú ilé ẹ náà ń bẹ fún wa dáadáa. ohun tó ṣẹlẹ̀ ni pé màá fi orin bàbá mi kan dá yín lóhùn. ìgbà tí bàbá máa kọrin tí bá ti kọrin yẹn tẹ máa ń gbọ́ dáadáa ó ṣeé ṣe kẹ́yìn gan ti mọ̀ mọ́ bàbá ní àtọ̀run wá mo ti múra wọ mí gbọ́ o. ó yẹ kó ti yé yín bẹ́ẹ̀ yẹn. tó ọmọọba ṣé kèmí túṣu ṣé kèmí tún tẹ̀ wọ́n nú díẹ̀ sí i. ẹ bá tún tẹ̀ wọ́n nú. wọ́n láwọn fẹ́ gbórúkọ bàbá èmi ti ń dà pọ̀ lọ́pọlọ mi àmọ́ ẹnu onípọ̀nlá ti gbọ́pọ̀n ẹ dárúkọ bàbá fún wọn torí ohun tẹ gbé jáde wọn rìn èmi ó ti ń dún lọ́pọlọ mi àmọ́ ọmọọba ní pé kí n má wọ́n tún tẹ̀yìn inú kò tẹ̀ sí rí ìjọba ṣe sílé agodo lájọ wà lónìí náà bẹ̀ fún wọn ẹ dárúkọ bàbá o. ọmọọba ẹ̀tẹ́ bá ń gbọ́gbá lọ́wọ́ mú ọwọ́ báyìí ni mo ti mú òkìkìkì ǹdì lónìí wọn ò sì níbi sásí èyí lè ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ tó àbí ẹ fẹ́ sọ ìdọ́jọ́ mi ọjọ́ rẹ̀. ẹ jẹ́ ká sọ lójú. àwọn èèyàn ti ń ju ìbéèrè wọn pé tó atọ́kùn òkìkí ò gbọdọ̀ lọ láì ṣe pé a gbà á ó dáa ẹ má dárúkọ méjì ẹ kàn dárúkọ ẹyọ kan ní orúkọ wọn ìyún ń kọ́ orúkọ bàbá torí orin tẹ́ ẹ kọ ní ìsìn ó dá orin tẹ́ ẹ kọ ní ìsìn nígbà tó ọmọ bá pè kí ni orúkọ ẹni tó kọ orin ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbò wọ kiri gbé àmì ó yà láṣẹ adẹ́dá bari kẹnẹrì tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá tó láṣà ẹ̀ rí pé ó ti já síbi tá a fẹ́ kó já sí báyìí ẹ kúkú jẹ́rìí èmi àtọkùn yín èmi ò wá o tó àná orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá ìyá wa. Ìyáàfin Ìfẹ́olúwa Ọdẹ́yẹmí ni o. Ìyáàfin Ìfẹ́olúwa Ọdẹ́yẹmí màmá wa Flọ́jì ẹ ṣeun ìyá wa. Ẹ kú ọ̀lẹ́ o. ẹ kú ọ̀lẹ́ o. Àṣà sí àlejò wa ni o. Wọ́n láwọn. ẹ rọ mà. Àti pé question tí ọmọ bá béèrè yẹn lọ́pọ̀ bá a sọ fún ọ pé wọ́n ti arúgbó bàbá wọn káàbọ̀. ayé yóò da ìyá mi ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè wọ́n ti dárúkọ ṣùgbọ́n wọ́n tún dá fún yín èmi lè ní jẹ́ ẹ dárúkọ ìyá wa ń bẹ lórí aago. bàbá tí mò ń sọ pé bàbá mi
is a music father. Bàbá nínú ẹ̀mí, nínú iṣẹ́, nínú iṣẹ́ orin, àwọn tẹ́ ẹ bá ẹ̀ ń wò wọ́n lókè, wọ́n tọ́ yín sọ́nà, ó ti dà bẹ́ẹ̀. Tí wọ́n ẹ lè pè ní mẹ́ńtọ̀ olùtọ́ni sọ́nà yín, àwọn aṣáájú, ó ti dà. Òyìnbó, ìyá wa, ṣé pé ẹ bá kí n já kí nílé wọn lọ́wọ́ kí wọ́n lè sanwó? Wọ́n sanwó fúnlé agodo wa tó dẹ̀ tí ń sòyìnbó. tó ìyá wa ti gbọ́ ẹ wá dárúkọ náà ẹ ń wò wọ́n lóòótọ́ ẹ ti dárúkọ lẹ́ẹ̀kan bọ̀ ìyá wa wọ́n tún fẹ́ gbọ́ lẹ́nu ẹ dárúkọ. Àwọn ni bàbá Orlando Ọ̀wọ̀ ẹni táwọn ń wò. Ìyá wa ti sọ̀rọ̀ tó ẹ ṣeun ìyá wa àwọn á máa rí yín bá láṣẹ adẹ́dá ẹ ṣeun ìyá wa ẹ ṣeun ẹ pẹ́ fún wa ilé àtọ̀nà tiyín náà adẹ́dá ò ní fi sílẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà àwọn kan ti ń fi wáyà ránṣẹ́ pé tó abala kíkanjú ó ti wà ńlẹ̀ abala kíkanjú òun la já sí bàyàlejò mi abala yìí làwọn èèyàn ti ní àǹfààní láti pè wá láti ilé kí wọ́n mú ìbéèrè bí wọ́n bá sì ti gba ìbéèrè wa ẹ̀bùn wa ti ń bẹ́ńlẹ̀ tá a mọ́ ń fún wọn àwọn ìbéèrè tó jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá òun la mọ́ ń béèrè ní abala yìí ṣùgbọ́n nítorí pé àwọn èèyàn ṣàfẹ́ tú iṣu wọ́n fẹ́ tú désàlẹ̀ kòkò pé tó alẹ́ nílé ní jẹ́ àwọn fẹ́ gbọ́ èmi ò sì báwọn èèyàn wa wí o torí ohun yìí agbára ń bẹ́ẹ̀ àdúrà mi ni pé láṣẹ adẹ́dá kò ní ayé ò ní fi ìkorò sí ẹ ti wá ń lọ wájú báyìí iwájú náà lọ́pọ̀ ẹ̀bì tí mi ò mọ̀ ọ́rẹ́ sí gbogbo bí tẹ wá arúgbódé tẹ ta gbòǹgbòdé láṣẹ adẹ́dá ìbànújẹ́ ò ní wọbẹ̀ torí ẹni tó bá ń ṣe ohun tó dáa ó dáa káwí àwọn àgbábọ̀ wọn ní bọ́mọ ẹni bá dáa téèyàn bá sì rí bọ́mọ ẹni ìdá lóòótọ́ ó dáa kéèyàn sọ èmi a máa gbóríyìn fún yín lójú yín àti lẹ́yìn yín èmi àti máa gbóṣùbà fádẹ́dá fún un tó gbélé yín lọ́wọ́ nítorí pé iṣẹ́ takuntakun lẹ̀ ń ṣe ọlọ́run tí wàá ṣe yín lámúlùúdùn o lágbára dẹ̀dá ẹ̀ ní bùkún sínú ìlú tẹ̀ tí ń mú dùn. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan ojú òpó ó ti wà ń ṣíṣílẹ̀ fún abala akíkanjú tẹ bá ní ayámbáláyà kó wá wò ìbéèrè mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ń bẹ́ńlẹ̀ àwọn èèyàn tiẹ̀ ti sọ mí lẹ́nu wọ́n ní tò níbo lẹ ti ń ní àwọn ìbéèrè yín ìgbọ̀n kí láadé ẹ̀yin náà béèrè lọlẹ̀ a sì ti yí iná rẹ̀ a ti yí lọlẹ̀ a ní nítorí ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà pé tẹ bá ti pè wá mo ti yí ọwọ́ ìbéèrè mi mo ti yí lọlẹ̀ ọ̀rọ̀ mi ni mò ń fún yín kò sì sí rọ́ńbẹ̀ mo ti yí lọlẹ̀ pátápátá kò lé gbogbo àwọn ìbéèrè ilẹ̀ lè wò wọ́n mú tí ò ní ìnira kankan nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ ní àǹfààní láti pè wá tí tẹ bá fẹ́ mú ìbéèrè òun ni 01612058995 01612058995 tàbí kí ẹ pè wá sí alágbèéká 07914068090 ó dàbí ẹni pé àwọn èèyàn kọ̀ọ̀kan ti náyà àló òun pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló a ti gbé o akíkanjú ni yín o ẹ kúrọ̀lẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyáàfin Tèmídire láti Manchester ìbéèrè wo lẹ fẹ́ mú èwo lẹ̀mí yín mú ìbéèrè kẹrin lẹ̀mí yín mú ìbéèrè kẹrin èní lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ èmi ò ka ẹyọ kan bẹ́ẹ̀ lómi ìbá tún ti rí àlejò mi ò ka èyí tó tẹ̀lé ìbéèrè yín wá rè o Ìyáàfin Tèmídire láti Manchester ẹ gbọ́ gbólóhùn tí mo fẹ́ wí ìdúnta ni mo fojú kan ìyá mi gbẹ̀yìn kí ni ìdúnta tí Yorùbá bá sọ bẹ́ẹ̀ gbólóhùn ṣe gbọ́ gbólóhùn tí mo wí ìdúnta ni mo fojú kan ìyá mi gbẹ̀yìn kí ni ìdúnta kí ló túmọ̀ sí ohùn ìyá wa àló ṣé ẹ ṣì wà lójú òpó kí ni ìdúnta ìyá wa ọdún kẹta sẹ́yìn akíkanjú ni yín lóòótọ́ tó ìyá wa ẹ gbà dáadáa
ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé gẹ́gẹ́ bí kúkú ṣe mọ̀ pé ọ̀bọ ń gbé ọ̀bọ gun ọ̀pẹ níbèrè wa lórí ètò Yorùbá ló láṣà mẹ́ta la mú kó pọ̀ sódìdí ẹyọ kan. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé mo fẹ́ dárúkọ àwọn òǹkà wọ̀nyí èmi sì fẹ́ kẹ́ ẹ sọ wọ́n ní Yorùbá. nọ́mbà 36 kí ni Yorùbá nọ́mbà 36? 36 nọ́mbà 36 kí ni Yorùbá rẹ̀? Ṣùgbọ́n ẹ tún kó pọ̀ dáadáa. Ìyá wa ẹ dákúndáwọ̀ ẹ mọ̀ wù mí kún ilé agodo dúró ẹ̀pẹ̀ fún wa kò sì sí omi kankan wájú mi tí mo lè mu tó ó dà bẹ́ẹ̀ ni ìyá wa. tó mo ti gbọ́ yín ìyá wa o mo ti gbọ́ yín 40-dín-4 àmọ́ bá a ṣe ń pè lèmi ṣe fẹ́ kẹ́ ẹ pè é 40-4 kò dà èmi lè ní jẹ́ ìyá wa ẹgbẹ́ ètò kì lẹ́yìn 5,000 kí ni 5,000 ní Yorùbá? ọgbọ̀n. Hey. Manchester ẹgbẹ́ ìyá wa èní lè ní jẹ́ ìbéèrè tó parí ìbéèrè yín rèé ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta orúkọ Yorùbá mìíràn fún iyọ̀ salt iyọ̀ kí lẹ pè é olóògùn ìyá wa tó ìyá wa ẹ ṣeun o èmi gan gbà fún yín ẹ wò ó mo gbà fún yín dáadáa ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè tí mo sọ wípé ìdúnta ni mo fojú kan ìyá mi gbẹ̀yìn mo bi yín pé kí ni ìdúnta ẹgbàáyùn ẹni ọdún 3 sẹ́yìn ìbéèrè ẹlẹ́ẹ̀kejì mo ní nọ́mbà 36 àti nọ́mbà 5,000 kí ẹ sọ wọ́n ní Yorùbá àwọn èèyàn lókù tá a ṣe díẹ̀díẹ̀ sí a kàn ṣe díẹ̀díẹ̀ sí wọn ẹlẹ́ẹ̀kẹta tí mo wá bi yín ni pé tí Yorùbá ò bá fẹ́ pe iyọ̀ ọbẹ̀ ní iyọ̀ orúkọ wo ni wọ́n lè pè é tó ìyá wa a jẹ́ pé lágbára dẹ̀dá ẹ gba gbogbo ìbéèrè lọ́sẹ̀ tó ń bọ̀ èmi lẹ́mìí pẹ́ gbà tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà abala kíkanjú òun la wà ẹ ní àǹfààní láti pè wá láti ilé kí ẹ mú ìbéèrè bẹ́ẹ̀ bá sì ti gba ìbéèrè wa á fún yín lẹ́bùn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ìyá wa kí n súré sọ ìdáhùn rẹ̀ torí ijọ́ mi nọ́mbà 36 ní Yorùbá òun ni 36 5,000 5,000 tí a béèrè lọ́wọ́ ìyá wa mo wá ní pé kí ni orúkọ Yorùbá mìíràn fún iyọ̀ tí àwọn Yorùbá ò bá fẹ́ sọ pé iyọ̀ ọ̀sà òun wọ́n pè é lágbára dẹ̀dá iyọ̀ kò ní wọ́n nínú èmi àti yín torí iyọ̀ ohun tí Yorùbá mọ̀ pé iyọ̀ jẹ́ ohun tó wọ́n fún ayé ní adùn ni pàápàá jùlọ ẹ̀yin tẹ́tí ẹ̀ ń kọrin ọ̀gá mi wọ́n á lẹ́yìn olóhùn iyọ̀ ní yín iyọ̀ ayé sì lẹ jẹ́ ẹ̀rín yín tẹ̀rín náà ni o èmi ò sì fẹ́ ká jà o ṣùgbọ́n bí a ṣe ń ṣe ètò lọ ojú òpó sì wá ń ṣí sílẹ̀ ní abala kíkanjú ẹni tó bá jẹ́ abala kíkanjú ẹ mọ̀ pé akíkanjú ni yín o kò sí irú ìbéèrè tó jẹ má ṣàtìṣe Yorùbá tẹ́ ẹ lè dáhùn ẹ ní àǹfààní láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0161205 tàbí tí alágbèéká èyí tó jẹ́ 07914068090 tó àlejò mi kẹ́ tó lọ mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín torí pé èmi a mọ̀ wí nǹkan kan pé ẹ ń bá bàkọ́ bí àwọn èèyàn ó ṣàdúrà nílẹ̀ Yorùbá pé tó yóò lọ́wọ́ rẹ̀ lẹ́yìn iṣẹ́ téèyàn bá ń ṣe tó bá dáa ó dáa káwọn kan náà tún gbé dìde látara iṣẹ́ téèyàn ń ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ olórin gbajúgbajà ìlú mọ̀ọ́ká gbogbo wa náà la mọ̀ yín nílùú Manchester United Kingdom níbi tá a wà yìí tó ní àwọn èèyàn tí ẹ̀ ń kọ́ àbí tí wọ́n ń tẹ̀lé lẹ́yìn tí ẹ̀ ń fún ní àǹfààní pé tó ìwọ náà wo bí mo ṣe ń ṣe o bóyá kinní kan àbí bóyá wọ́n sì gbowó jabua wá ni torí àwọn kan ní kíkọ́ṣẹ́ ìlú yàtọ̀ sí bá a ṣe ń kọ́ṣẹ́ nílùú Nàìjíríà náà ṣe ń fún àwọn èèyàn láǹfààní àbáwọn kan ń tàn yín wá fún ìmọ̀ nítorí pé mi mọ̀ pé olùkọ́ pàtàkì ni yín o
àló pé wá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Arákùnrin David ọ̀rẹ́ ni wá. Bàbá mi dáadáa àgbàlagbà gbàṣàgà pàtàkì ní nílùú Manchester. Ẹ ṣeun o bàbá, orí ètò Yorùbá ló làṣà òun lẹ́wà. Ẹni àwọn ó ti dá bẹ́ẹ̀ bàbá mi. Èwo lẹ fẹ́ mú òǹkà 10 ọ̀tọ̀ọ̀tọ̀ la ní, ẹyọ kan péré ló ti kúrò, ẹlẹ́ẹ̀kẹrin. Èwo lẹ́mí yín mú bàbá mi? Ẹja mú nọ́mbà 1 àkọ́kọ́. Àkọ́kọ́, òǹkà àkọ́kọ́ tó àlejò mi ní ó kàyún fún yín o. Ìbéèrè àkọ́kọ́, ṣé ẹ ṣe pé Yorùbá kíkà fẹ́ sọ torí èmi á mọ̀ wí fáwọn àlejò mi, èmi ò níṣẹ́ méjì mo lè bá yín kà bẹ́ẹ̀ bá ti gbówó lẹ̀. Bàbá wa ń bẹ lórí aago, ẹ ka ìbéèrè wọn fún wọn. Ìbéèrè àkọ́kọ́ tẹ́ Musa. Wọ́n ní ohun tó bá ṣí ọba ládé orí. Ẹni kí wọ́n parí òwe. Wọ́n ní ẹ parí òwe sá. Ohun tó bá ṣí ọba ládé orí. Òwe ni wọ́n ní kẹ́ ẹ parí ẹ̀ bàbá. Ohun tó bá fi ògbọ́ dáadáa ọ̀rẹ́ gbóhùn sókè o. Ohun tó bá ṣí ọba ládé orí. Kí ìjòyè kó kíjòyè má kó má fara balẹ̀ o. Kó má fara balẹ̀. Bàbá ẹ ti gbórógùn dé àmàlà tí ò ní kókó òun lẹ́rù fún wa báyìí lákọ̀ọ́bọ̀bì òsìkìsì lẹ́gbẹ̀ẹ́. Ẹ ka ìbéèrè kejì fún wọn. Ẹni tó ń pè wá ẹ dákúndábọ̀ ẹ fún wa láàyè láti gbé aago kábà bàbá wa sọ. Ẹ ka ìbéèrè kejì. Bí ọkùnrin bá ń fi ọsàn òróǹbó ránṣẹ́ sí obìnrin ní ilẹ̀ Yorùbá, àròkọ kí ló túmọ̀ sí? Wọ́n ní wọ́n máa fi ọsàn òróǹbó ránṣẹ́ sí ọmọbìnrin nílẹ̀ Yorùbá tán fi pàrókò. Wọ́n ní kí ló túmọ̀ sí bàbá mi? Àti pé òwe wo ni wọ́n máa fi ń pa? Àròkọ ìfẹ́. Àròkọ ìfẹ́. Wọ́n ní òwe wo ni wọ́n wá fi pa o? Wípé àwọn rí òrùn pé àwọn rí gẹ́gẹ́ bí olùgbò pé àwọn fẹ́ pé àwọn fẹ́ pọ̀ wálé láti wá fẹ́. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ ẹ kà fún wọn. Ìbéèrè kẹta sà. Dárúkọ irú irúfẹ́ ewébẹ̀ 3 lára àwọn ewébẹ̀ ilẹ̀ Yorùbá. Wọ́n ní ẹ dárúkọ irúfẹ́ ewébẹ̀ 3 péré ni lára àwọn ewébẹ̀ tí ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ìkíní. Ẹ̀fọ́ gbúre. Àti ẹ̀fọ́ ṣọkọ. Ẹgbà mẹ́tẹ̀ẹ̀ta yẹn sì gbẹ́lẹ̀ kejì. Àmọ́ òwe tàkọ́kọ́ òun lẹ bá wa rò ní rírú àmọ̀là ní. Kí la wá fẹ́ ṣe báyà àlejò mi? Ṣé ká fún bàbá wa? Wọ́n gba 2 nínú 3. Tó a fún yín o bàbá mi. 2 lẹ́gbàá nínú 3 àmọ́ akíkanjú ni yín lóòótọ́, akíkanjú pàtàkì ni yín. A sì ti fún yín ní ẹ̀bùn wa. Ẹ̀bùn Laika Mobile tẹ́ẹ̀fì ní àǹfààní láti pe ilé òun la fún yín. Tó ẹ ṣeun o bàbá mi. Ojú òpó ẹ ṣeun o, a máa rí yín bá láṣẹ Elédùmarè. Ẹ pẹ́ fún wa o. Ẹ ṣeun o. Tó bá mi kí àlejò yín pàtàkì wọn kú iṣẹ́ takuntakun o. Ẹ ṣeun sà. Tó ojú òpó wa tún ti wà ní ṣíṣí, ènìyàn kan gbìyànjú àti pè wá láti ìlú Nàìjíríà. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀gbẹ́ni Adéyẹmọ, abala kíkanjú la wà. Ìbéèrè wo lẹ fẹ́ mú ní kánmọ́kánmọ́ àrọ́jọ́ mùsọ̀? Ìbéèrè 5 ní kánmọ́kánmọ́. Tó ìbéèrè àkọ́kọ́ leléyìí o. Ẹ parí òwe yìí. Ẹ kúkú mẹ́ntẹ́ ní. Bí ọwọ́ ọ̀tún bá ń jẹun tí kò fún tòsì jẹ, kí ni ìparí ẹ̀? Bẹ́ẹ̀ ni. Àròsọ dé. Ṣé ká bọ́ sí ìbéèrè kejì?
ẹ tún ní kí n jẹ́ kẹ́ ẹ rò ó nígbà tí mo mọ̀ pé ẹ fẹ́ mọ sọ àròsọ ni tó ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé ẹ dárúkọ Yorùbá mìíràn fún ẹyẹ àṣá tí Yorùbá ò bá fẹ́ sọ àṣá ẹyẹ àṣá orúkọ Yorùbá mìíràn wo la lè pè é àròsọ yìí náà ni ẹ jẹ́ bọ́ síbi àkàlàmàgbò bò àkàlàmàgbò ẹ̀ẹ́fẹ́ ẹ jẹ́ bọ́ sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta èrí lè ní jẹ́ ọba ìlú wo nílẹ̀ Yorùbá là ń pè ní Orímọlúsì ọba ìlú wo nílẹ̀ Yorùbá Iléṣà kódà ẹ ṣeun adúpẹ́ o èmi lè ní jẹ́ ẹ̀gbà kankan rárá ẹ ṣeun ẹ fojú òpó wálẹ̀ ẹ ṣeun àmọ́ rí yín bá o àròsọ èmi lè ní jẹ́ ẹ jẹ́ nítorí dáhùn ìbéèrè ọ̀hún torí àárí ọjọ́ mú so lókùn ìbéèrè àkọ́kọ́ tí bàbá wa tí wọ́n pè wá wọlé bàbá àtùrọ́ ni gbogbo wa mọ̀ wọ́n sí bàbá wa dáadáa ni wọ́n nílùú Manchester níbí àgbà ọ̀jẹ̀ ni wọ́n lágbára dẹ̀dà àgbà yóò kúkú dalẹ̀ ẹ̀ sì kó wa jẹ̀pẹ́ a ní kí wọ́n parí òwe yìí ohun tó bá ṣí ọba aládé orí bàbá wa ní kíjòyè náà n ò tiẹ̀ rántí bí wọ́n ti parí ẹ̀ ṣùgbọ́n ìparí òwe òun ni ohun tó bá ṣí ọba aládé orí òun náà ló máa já olóyè ní ìlẹ̀kẹ̀ ọwọ́ àtọrùn ohun tó bá fi lè ṣí ọba ládé lórí òun yóò já olóyè ní ìlẹ̀kẹ̀ ọwọ́ àti ọrùn ìparí rẹ̀ nu ìbéèrè tí ọ̀gbẹ́ni wa tí wọ́n pè wá láti ìlú Nàìjíríà ní ìsìn wa mú mẹ́tẹ̀ẹ̀ta àwọn òtí àròsọ ni wọ́n fẹ́ fi gbogbo ẹ̀ ṣe pátápátá ìbéèrè àkọ́kọ́ òun lélẹ́yìí a ní kí wọ́n parí òwe yìí bí ọwọ́ ọ̀tún bá ń jẹun tí kò fún tòsì jẹ ọwọ́ ń dá ọwọ́ lóró ni o ìparí rẹ̀ nu Yorùbá ní bọ́wọ́ ọ̀tún bá ń jẹun tó sì ń wo tòsí ìran tó òfun jẹ ọwọ́ ń dá ọwọ́ lóró ni àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló ìyáàfin Oyèlúdé láti Nàìjíríà ìyá wa ìbéèrè 6 ọ̀tọ̀ọ̀tọ̀ la sì ní nílẹ̀ èwo lẹ̀mí yín mú 5 ẹlẹ́ẹ̀karùn-ún alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kẹrin ti lọ èwo wá lẹ́yìn ẹ̀mí yín mú ìyá wa ẹlẹ́ẹ̀keje àlejò omi ní òkà oníkánmọ́kánmọ́ àlejò omi èní lè ní jẹ́ èmi àti yóò mọ gbà fúnra wa ni àwọn tí ò lè ka Yorùbá tó ẹ kà á fún wọn ìbéèrè àkọ́kọ́ rèé o wọ́n ti ń wò mí o ṣé kí n ràn yín lọ́wọ́ ẹ sanwó ẹ ṣe àyàn ògbùfọ̀ àwọn ẹranko wọ̀nyí ẹ ṣe àyàn ògbùfọ̀ àwọn ẹranko wọ̀nyí àwọn ẹranko ọ̀hún ní òyà wa heartworm kí ni Yorùbá heartworm ekòló ẹ pẹ́ fún wa ìyá wa ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ peacock kí ni Yorùbá peacock ẹyẹ ọ̀kín ẹ ṣẹ̀ṣẹ̀ gba ọ̀kín tó ẹranko ẹlẹ́ẹ̀kẹta lélẹ̀ dove kí ni Yorùbá dove ìyá wa àdàbà ẹ ṣeun ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wa lélẹ̀ irúfẹ́ igi wo ni Yorùbá ń pè ní olúwéré igi wo nílẹ̀ Yorùbá olúwéré wọ́n ní olúwéré ẹ mọ̀ èmi ẹja fìyàn lẹ́nu ìyá ìrókò ẹgbà kódà akíkanjú tòótọ́ nìyí ìyá wa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wà lélẹ̀ ọdún wo ni ikú bàbá yèyé Aláàfin Ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí ni wọ́n gun orí ìtẹ́ àti pé kí ni orúkọ ọba tó wọ àjà kí kábíyèsí ó tó bọ́ sórí ìtẹ́ ọdún wo ni wọ́n gorí ìtẹ́ àti pé ni wọ́n gun orí ìtẹ́ àti pé kí ni orúkọ ọba tó wọ àjà kí àwọn tó gun orí ìtẹ́ ojú bá ń lọ ìyá wa ẹ ti kó méjì jẹ à ń gbóhùn kan lábẹ́ ìyá wa ẹ wí fún wọn pé wọ́n ó dákẹ́ o ṣé tẹlifíṣàn ní dùn ìyá wa
1970 à ń gbọ́ yín ìyá wa ẹ̀yin gan. tó ìyá ẹ rántí yún tó ìyá wa a mọ̀ rí yín bá láṣẹ Elédùmarè ẹ ti gba 2 nínú 3 a sì ti fún èèyàn kan ní 2 nínú 3 lónìí darí nílùú Manchester bí a ti fún ẹ̀yin náà lẹ́bùn wa 2,000 náírà ẹni tọ́lọ́run mọ̀ àwọn ni wọ́n fi ránṣẹ́ sí yín ẹ ṣàdúrà fún wọn tó gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ ṣeun ìyá wa ẹ fún wa láǹfààní láti gbé aago ẹlòmíràn tí wọ́n fẹ́ mú ìbéèrè ó dàbí ẹni pé ààrí ọjọ́ mú so lókùn mọ́ o ṣé a ní àǹfààní láti mú ìbéèrè tó ẹ jẹ́ n súré dáhùn àwọn ìbéèrè wa ó dàbí ẹni pé mo ti parí òwe tí a béèrè lọ́wọ́ bàbá wa lẹ́ẹ̀kan aago 5 ó ti ó wù ní ká jẹun tó pẹ́ lẹ́nu àwọn gangan lọ fún mi ò jẹ́ òwe tí mo wí lẹ́ẹ̀kan mo ní bí ọwọ́ ọ̀tún bá ń jẹun tí kò fún tòsì jẹ ọwọ́ ń dá ọwọ́ lóró ní ìparí rẹ̀ nu ẹ dárúkọ orúkọ Yorùbá mìíràn fún ẹyẹ àṣá Yorùbá máa pe ẹyẹ àṣá ní àwòdì mo wá béèrè lọ́wọ́ wọn pé ọba àlúwo nílẹ̀ Yorùbá ni à ń pè ní Orímọlúsì ọba Ìjẹ̀bú-Igbó òun ni ó tiẹ̀ dápé Ìjẹ̀bú àbí Ìjẹ̀ṣà ni wọ́n pè é ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ìyá wa ní ìsìn wọ́n kó 2 jẹ nínú 3 ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta tí mo bi wọ́n ni pé ọdún wo ni ikú bàbá yèyé Aláàfin ọba Lámídì Ọláyíwọlá Adéyẹmí ni wọ́n gun orí ìtẹ́ bàbá wọn ọdún 1970 àti pé kí ni orúkọ ọba tó wọ àjà kí kábíyèsí ikú bàbá yèyé tó gun orí ìtẹ́ kápẹ́ orí o bàbá àwọn ni ọba Gbádégẹṣin Ládìgbòlù kejì àwọn ni wọ́n wọ àjà kí orí adé ikú bàbá yèyé ọba Lámídì kí wọ́n tó gun orí ìtẹ́ kádépẹ́ lórí o bàbá ẹ pẹ́ fún wa o láṣẹ Adẹ́dàá ẹ ṣeun o adúpẹ́ o tó gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà nílé lóko àti lẹ́yìn odi mo dúpẹ́ o ẹ wò àárí ọjọ́ àárí músọ lókun ibi tá a fi àdàgbé ètò tá a fi gúnnù lónìí nínú ìbéèrè 10 wa 4 la ní àǹfààní láti ṣí aṣọ lójú ẹ̀ tó lórí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà kò sí àlejò tó bá wálé agodo wa ń bì tí wọ́n mú lọ lọ́wọ́ òfò àwa máa wí pé kò tó nǹkan àwọn ní jẹ́bẹ̀ bẹ́ẹ̀ bá ní mu wá kò sì wá tó nǹkan kò tó èmi gan jẹ àwọn ni wọ́n sì sá pamọ́ síbẹ̀ ni ṣùgbọ́n ohun tí èmi ò wí fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé àlejò mi èmi mọ̀ pé a ní àǹfààní láti gba ìpè tó fẹ́ wọlé ṣùgbọ́n kó má bàa wá di pé àṣẹ ọwọ́ kúdúrú ẹni ńlá ní Adẹ́dàá ṣùgbọ́n àṣẹ ilẹ̀ ní ńlá ẹ̀bùn wà ní láti orí ètò Yorùbá ló láṣà ilé agodo Glo FM a ní ká gbé fún yín a máa rí yín bá láṣẹ Elédùmarè àmọ́ kẹ tó wá dúpẹ́ tán nìkan náà ètò Yorùbá ló láṣà àti oṣù keje ọdún tó kọjá láti bẹ̀rẹ̀ tá a ti ń nà ń bẹ̀ láti gbé àṣà àti ṣe Yorùbá ní arugẹ nílé lóko àti lẹ́yìn odi kí lẹ rí sí ohun tá à ń ṣe kí lẹ rí sí iléeṣẹ́ Glo FM ṣé ń tá à ń ṣe ṣó nítumọ̀ ṣé ẹ rí ọgbọ́n ẹ̀rí kọ́ńbẹ̀ òǹtẹ̀ títí yín òǹtẹ̀ òkìkí king torí òǹtẹ̀ yín owó ò lè rà ẹ̀ẹ́dẹ́ bá yọnu sí lẹ́ẹ̀fún òǹtẹ̀ yín ẹ dákúndábọ̀ ẹ bá wa gbé ilé ètò yìí. ẹ ṣe gan ni ohun gbogbo tẹ̀ ń ṣe ó jẹ́ nǹkan tó nítumọ̀ sí wa tó dẹ̀ dùn mọ́ wa nínú pàápàá àṣà wa tẹ̀ ń gbé lárugẹ. ẹ ṣeun adúpẹ́ a máa rí yín bá láṣà Adẹ́dàá gbogbo ẹ̀yin olólùfẹ́ abala kíkanjú olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ dákúndápọ̀ ẹ mọ̀ bínú ìbéèrè 10 lèmi mọ́ kó wálé agodo ṣùgbọ́n 4 ta ní àǹfààní láti ṣí lójú lónìí mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìgboyà tẹ́ ẹ ní ìdáhùn sí àwọn ìbéèrè tó jẹ́ máa ṣàtìṣe Yorùbá lágbára Adẹ́dàá àǹfààní ó tún ṣí sílẹ̀ fún yín lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́ ẹ ti pè wá wọlé tẹ́ ẹ mú ìbéèrè tá sì fún yín lẹ́bùn wa mo dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ̀yin tẹ́ ń kọ tẹ́ ń fi wáyà ránṣẹ́ ẹ̀yin tẹ́ ń pè wá ẹ̀yin tẹ́ ń gbà wá níwọ̀njú èmi a máa wí máa sì máa sọ wọ́n sì mọ sọ ní tó ọpẹ́ ló máa ń pẹ́ ní sáyé o mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Adẹ́dàá mo dúpẹ́ fún ìfẹ́ yín tẹ́ ẹ ní sí ètò yìí tẹ́ ẹ ní sèmi atọ́kùn tẹ́ ẹ ní sí iléeṣẹ́ Glo FM lágbára Adẹ́dàá ohun tó wá ti ń dùn nínú ayé èmi àti ìkorò ní wọ̀bẹ̀ o èmi fẹ́ máa fi eléyìí mo fẹ́ máa fi ṣe ìlọ́nà ìfẹ́ tí gbogbo wa jọ ní síra wa kò ní dìbàjẹ́ láṣẹ Elédùmarè àti atẹ́ka àdàgbé ètò afẹ́kọ́ ńlẹ̀ náà lọ́sẹ̀ yìí ṣùgbọ́n kí n tó
lọ mo máa ń wí fún yín pé ẹnikẹ́ni tó bá ní àwọn ìbéèrè tó jẹ máa ṣàtìṣe Yorùbá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti máa fi ìbéèrè yín ránṣẹ́ sí òun náà ni 01612058995 tàbí kẹ́ ẹ fi ránṣẹ́ sí ti alágbèéká wa 07914068090 tá bá wá rí ẹnikẹ́ni yálà ẹ fẹ́ polówó ní nílé iṣẹ́ glowfm.com àbẹ́ fẹ́ polówó lórí ètò Yorùbá ló làṣà ẹ dákun dábọ̀ ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti wé wọn tuntun sọ 01612058995 tàbí kẹ́ ẹ pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 07914068090 Adébùkọ́lá òun lèmi jẹ́ o lágbára dẹ̀dà ohun tó ń dùn tó ń mí nínú ayé mi àti yín àtẹ̀yí tí ò mí ìbàjẹ́ ò ní wọbẹ̀ ìpàdé wa bí oyin tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ire o ẹ ṣeun mo dúpẹ́ ẹ pẹ́ fún wa.